àwọn àgbà bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Owó yìí gan ló yẹ kó máa ṣiṣẹ́ báyìí fún àwọn ará ìjọba ìbílẹ̀ Yewa North nípínlẹ̀ Ògùn àti gbogbo ará ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Kódà kò yẹ kó yọ gbọ́ ọmọ Yorùbá tòótọ́ sílẹ̀ báyìí o. Pẹ̀lú báwọn tí gbàgbọ́ àpè Fúlàní apààyàn ni wọ́n ṣe kọ lẹ́tà sí wọn ní ìjọba ìbílẹ̀ Yewa pé àwọn ń bọ̀ láàrin oṣù kejìlá ọdún tá a wà yìí àti oṣù kìíní ọdún 2023 láti wá fẹ̀mí ṣòfò àti láti wá gba ilẹ̀ àwọn baba ńlá wọn padà. Àwọn ìlú táwọn Fúlàní náà kọ lẹ́tà tí wọ́n lẹ lẹ́tà wọn sí káàkiri ní ìlú Àṣà, Àgbọn, Ìbẹ̀kú àti Ọjà Ọ̀dàn tí gbogbo wọn wà ní ìjọba ìbílẹ̀ Yewa North nípínlẹ̀ Ògùn. Nínú lẹ́tà náà, àwọn Fúlàní fẹ̀sùn kàn àwọn aráàlú ọ̀hún pé wọ́n ti lé àwọn kúrò lórí ilẹ̀ àwọn, bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn màálù àwọn tí wọ́n sì tó ń fìyà jẹ àwọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ nínú lẹ́tà náà pé àwọn baba ńlá àwọn ló ní Nàìjíríà àti pé àwọn làwọn ní gbogbo ilẹ̀ tó wà ní Nàìjíríà. Wọ́n wá ṣèkìlọ̀ fún àwọn aráàlú náà pé àwọn ń bọ̀ wá fẹ̀mí wọn ṣòfò lóṣù yìí tàbí lóṣù tó ń bọ̀ àti láti gba ilẹ̀ àwọn padà tí wọ́n sì ní baba ńlá àwọn ẹnikẹ́ni kò lè dá wọn dúró láti ṣe iṣẹ́ àwọn. Inú ìbẹ̀rùbojo ńlá mà làwọn aráàlú yìí wà báyìí. Bẹ́ẹ̀ ni lẹ́tà yìí ó fa ìbẹ̀rùbojo ńlá káàkiri ìpínlẹ̀ Ògùn àti gbogbo Nàìjíríà. Ṣùgbọ́n o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Abímbọ́lá Oyèyẹmí ó ní àwọn aláìníṣẹ́ kan ló kọ lẹ́tà náà. Ó ní káwọn èèyàn má ṣe káyà sókè o. Ó ní pẹ̀lú èyí àwọn kò mú ọ̀rọ̀ náà ní kékeré, àwọn tí ń ṣe ìgbésẹ̀ àti iṣẹ́ ìwádìí láti jẹ́ pé wàhálà kankan kò ṣẹlẹ̀ ní àwọn agbègbè náà àti gbogbo ìpínlẹ̀ Ògùn.